Àkópọ̀ gbogbogbò ìhìnrere Lúùkù. Ìhìnrere Lúùkù fi Jésù hàn wá gẹ́gẹ́ bí olùgbàlà tí Ọlọ́run ti ṣe ìlérí fún Ísírẹ́lì àti olùgbàlà gbogbo ènìyàn. Lúùkù kọ sínú àkọsílẹ̀ rẹ̀ pé ẹ̀mí Olúwa ló pe Jésù láti wàásù ìròyìn ayọ̀ fún àwọn òtòṣì, ìtara fún àwọn ènìyàn tí wọ́n ṣe aláìní ní oríṣiríṣi ọ̀nà ni ó sì kún inú ìhìnrere yìí. Pàtàkì jùlọ nínú àwọn orí tí wọ́n wà ní ìbẹ̀rẹ̀ ìwé yìí tí ó ṣe ìkéde dídé Jésù. Bẹ́ẹ̀ náà sì tún ni ní ìparí ìwé Lúùkù nígbà tí Jésù gòkè rí ọ̀run. Ẹni tí ó kọ ìhìnrere Lúùkù náà ni ó kọ ìtàn ìtànkálẹ̀ ìsìn ìgbàgbọ́ nínú ìwé ìṣe àwọn àpọ́sítélì. Gẹ́gẹ́ bí a ti tò, àwọn ohun tí ó wà nínú ìwé yìí ní ìsọ̀rí ìsọ̀rí. Apá kejì àti apá kẹfà kún fún àwọn ìṣẹ̀lẹ̀ tí ó jẹ́ pé nínú ìhìnrere yìí nìkan ni a ti sọ nípa wọn. Lára irú ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ni orin tí àwọn áńgẹ́lì kọ àti ìbẹ̀wò àwọn olùṣọ́-àgùntàn ní àkókò tí a bí Jésù. Bẹ́ẹ̀ náà ni ìtàn bí Jésù ṣe lọ sínú tẹ́ḿpìlì nígbà tí ó wà ní ọmọdé, àti òwe aláàánú ará Samaria, àti ti ọmọ tí ó sọnù. Jákèjádò ìwé ìhìnrere yìí ni ẹni tí ó kọ tẹnu mọ́ ọ̀rọ̀ àdúrà àti ti ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ náà ni ti ipa tí àwọn obìnrin kó nínú iṣẹ́ tí Jésù ṣe láyé, àti ọ̀rọ̀ lórí bí Ọlọ́run ṣe máa ń dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn. Àwọn ohun tí ó wà nínú ìwé yìí ní ìsọ̀rí ìsọ̀rí. Ọ̀rọ̀ ìṣáájú orí 1 ẹsẹ̀ 1 sí 4. Ìbí Jòhánù onítẹ̀bọmi àti ti Jésù àti ìgbà èwe wọn orí 1 ẹsẹ̀ 5 sí orí 2 ẹsẹ̀ 250. Iṣẹ́ tí Jòhánù onítẹ̀bọmi ṣe orí 3 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 20. Ìrìbọmi àti ìdánwò Jésù orí 3 ẹsẹ̀ 21 sí orí 4 ẹsẹ̀ 13. Iṣẹ́ tí Jésù ṣe ní gbangba ní Gálílì orí 4 ẹsẹ̀ 14 sí orí 9 ẹsẹ̀ 50. Láti Gálílì dé Jerúsálẹ́mù orí 9 ẹsẹ̀ 51 sí orí 19 ẹsẹ̀ 27. Ọ̀sẹ̀ ìkẹyìn Jésù ní Jerúsálẹ́mù àti agbègbè rẹ̀ orí 19 ẹsẹ̀ 28 sí orí 23 ẹsẹ̀ 64. Àjíǹde, ìfarahàn àti ìgòkèrí ọ̀run Olúwa orí 24 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 53.